òun tún rédíò owó ti àti pé òun tún ti fi ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn yẹ ká jà ìlọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. ìgbà pé àkọ́sí ẹgbẹ́ fún ọlọ́run ọba tó sọ àdásùkò yìí ọ̀dọ̀ wòlíì ìránṣẹ́ ọlọ́run àlàyé tó fẹ́ tó bá kẹ́ ọlọ́run gbẹ àwọn ènìyàn tún wà lásìkò yìí wọ́n sọ pé nítorí ìwọ onígbọ́n náà ti dá nítorí àwọn èèyàn náà ṣe dá wòlíì ẹni bàmá jẹ́ atọ́nà fún wa lónìí àlànà náà máa tún gbéyàwó ṣùgbọ́n ká tó wọlé ètò ẹ bá ṣàdúrà fáwọn tó ń wọ̀. lórúkọ ti Jésù Kristi ọmọ ọlọ́run alààyè mo gbàdúrà bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà gbogbo ẹ̀yin tẹ́ fojú rí ni ìyanu ọlọ́run kó bí ayé yín wò òpin ọdún yìí ẹ máa yọ̀ ẹ máa yọ̀ ẹ máa yọ̀ tẹ́ ẹ máa kí aleluya tínú yín máa dùn tí bànújẹ́ yín á fò lọ bẹ́ẹ̀ ló máa rí Jésù olúwa wa àmín. wòlíì tíyẹn bá ń lálàá pé òun gbé abọ́ yọ̀ dání iyọ̀ Yes sir. kí ni ìtumọ̀ rẹ̀ bá. téèyàn bá ń lálàá pé òun gbé abọ́ iyọ̀ dání lójú àlá ó já sí pé ohun ayọ̀ máa ṣẹlẹ̀ nínú ayé onítọ̀hún yẹn nǹkan méjì ló ń sọ̀rọ̀ fún ó ń sọ̀rọ̀ fún pé ayé ẹni yẹn èèyàn kan tó máa jẹ́ ẹni tí gbogbo ayé máa wá nǹkan kan máa ṣẹlẹ̀ láyé ẹ̀ tí gbogbo ayé máa wá rí ẹ̀rí àti pé tó bá dá sí ọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ tó bá dá sí ọ̀rọ̀ bọ́rọ̀ ń bàjẹ́ lọ tó bá dá sí ọ̀rọ̀ dáadáa ló máa rí bọ́rọ̀ ń dàrú lọ tó bá dá sí ọ̀rọ̀ dáadáa ló máa rí so ó dúró bẹ́ẹ̀ ó tún dúró sí pé lọ́wọ́lọ́wọ́ yìí nǹkan ayọ̀ kan fẹ́ ṣẹlẹ̀ nínú ayé onítọ̀hún yẹn bí ó ti ń dààmú tẹ́lẹ̀ kò fẹ́ dààmú mọ́ tí ìdààmú yẹn máa dópin tó máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ̀ rí ṣùgbọ́n tó bá ń láàlá ẹ̀ nígbà gbogbo wọ́n ń sọ ìgbésí ayé rẹ̀ fún pé ẹni tó máa ń to ayé ẹlòmíì ni ẹni tó jẹ́ pé gbogbo nǹkan tọ́lọ́run fún ẹ̀bùn rere ni òun lọ̀rọ̀ iyọ̀ jẹ́. ẹ ká tó wọlé sá ní wàhálà là pé òun mú ọbẹ̀ tí ẹran wá wà nù ẹ̀. ìyẹn kò sí nǹkan méjì owó ni ẹ sà owó ni. ṣe rí omi ọbẹ̀ lójú àlá téèyàn bá ń lá ọbẹ̀ ó já sí pé ìṣòro pin ẹmọkùn oníkan sọ pé ìyà kì í jómi ọbẹ̀ bàbá má jẹ́ ń jìyà láyé ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ́ ń jìyà téèyàn bá lálàá pé òun lá ọbẹ̀ ìṣòro tí ẹni yẹn ń pass through lọ́wọ́lọ́wọ́ ó dópin omi ọbẹ̀ tí ò ń ṣe ẹ̀gúsí tí ò ń ṣe ewédú àbí nǹkan kan omi ọbẹ̀ já sí pé ẹni tí ìṣòro ẹ̀ dópin tí omi ọbẹ̀ ẹ bá wá ní ẹran nínú ó já sí pé tó bá jẹ́ obìnrin ni kó tó pé ọjọ́ méje á rí ọ̀nà owó ńlá kan tó bá yẹ pọ́kùnrin ni kó tó pé ọjọ́ mẹ́sàn-án á rí ọ̀nà owó ńlá kan ṣùgbọ́n tó bá yẹ pé àwọn adánidúró wà ní ọ̀dọ̀ rẹ̀ àwọn aríire kólóore tó rí wọ́n wà ní ọ̀nà rẹ̀ ṣùgbọ́n níwọ̀nba àgbà tó ti lála omi ọbẹ̀ àti ẹran ó pẹ́ jù tó bá tiẹ̀ fà sẹ́yìn before 16 days kó máa rí ìyanu nǹkan tọ́lọ́run sọ̀rọ̀. ẹ̀yin ká tó wọlé sá tí ẹ bá lálàá pé ẹni yẹn ó wà ní pátì wá ń tọrọ rice pé ẹ fún mi rice bí tẹ̀jẹ́ dẹ̀kẹ́ fún mi dípò kẹ́ni yẹn wá bu díẹ̀ fún wá bù fún rẹpẹtẹ kẹ́kẹ́ wá ń yọ̀rọ̀ ẹ lọ pé èyí mo ń tọrọ rice kékeré wá bù fún mi pé abọ́ yẹn gẹ́fẹ̀ ni máa ó kún àkún dànù sínú abọ́ kí ni ìsúnmẹ́lẹ̀ sà. ṣe rí patí lójú àlá ó póríṣiríṣi patí mi wà tó yẹ pé ẹlẹ́gbẹ́ wọ́n ń sọ fẹ́ni yẹn pé ẹlẹ́gbẹ́ ni ẹ pé kó máa ṣàánú pàtí mi wà tó jẹ́ pé tó bá yẹ pé irú ẹni tó ríra ìbò òun tọrọ lójú àlá wọn á bù fún un ẹrú ẹni yẹn kó gba àwẹ̀ mẹ́ta pẹ̀lú àdúrà kó dẹ̀ ṣètọrẹ àánú nítorí pé ní táìmù yẹn kó máa kó ìkórè rẹpẹtẹ ihun tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run dásí pé àdúrà tó gbà bóun ṣe fojú wo àdúrà yẹn bẹ́ẹ̀ kọ́ làdúrà yẹn máa gbà sí òun lè máa gbàdúrà yẹn kékèké àdúrà yẹn máa gbà gan lásìkò gbà yẹn tó bá lè kún fún àdúrà tó rí irú àdúrà yẹn tó sáré wọnú ẹ̀mí tó gbàdúrà fúnra rẹ̀ tàbí kó pe wòlíì ẹjọ́ báyìí mo rí tí wòlíì bá túmọ̀ àláyé fún tó bá ṣe ìpèsè lẹ́yìn ẹ̀ irú ẹni yẹn kò lè mú oṣù àbí ọdún yẹn jẹ kó tó lálàyé kò jù bẹ́ẹ̀ lọ. tí bá dára pé òun pa àgbò ńkọ́. òun pa àgbò ẹni tó bá pa àgbò ó ní sàárà láti ṣe ohun méjì nìyẹn túmọ̀ sí ẹni tó bá pa àgbò ó ní sàárà láti ṣe bóyá fún àwọn òkú ọ̀run àwọn kìrìsìtẹ́nì kan believe pé
lẹ́yìn Kristi kò jẹ́ kí èèyàn ṣe sàárà míì nǹkan kan àwọn Kristẹni believe pé mùsùlùmí ló máa ń ṣe sàárà fún àwọn òkú ọ̀run bó rántí ìyá ẹ̀ bó rántí bàbá ẹ̀ lóòótọ́ Kristi ni ọba ohun gbogbo àkọ́bí nínú òkú ẹni tó bá ti gba Kristi gbọ́ ohun àtijọ́ ti kọjá lọ ṣùgbọ́n ẹni tó bá mọ rere tí ò bá ṣe ẹ̀ṣẹ̀ tó ní fún tí ìyá ẹ bá dá a sí ẹ lójú ayé tí bàbá ẹ dá a sí ẹ lójú ayé tó o bá ń ṣèrántí wọn kò sí nǹkan tó burú jù mbẹ àwọn ohun òkú tó bá tún wá dé agbègbè òkú kọ́ ló kàn máa ń kú àwọn òkú ọlọ́mọ kan wà tó yẹ pé wọ́n máa ń bojú wẹ̀yìn tí wọn kì í kú tán tó yẹ pé tán bá gbogbo nǹkan tó bá máa ṣe ọmọ wọn nítorí àwọn ọmọ wọn ṣe lọ sọ́run and anything ṣe rí òkú kú ó ní oríṣiríṣi àwọn òkú kan kú abiyamọ ni wọ́n kú torí ọmọ wọn wọ́n ṣe ń kú lọ iná sọ pé nǹkan gbọ́dọ̀ ṣọ́mọ mi o nǹkan mo ṣọ́mọ mi o mo fi ẹ̀mí mi lélẹ̀ nítorí àwọn ọmọ mi irú àwọn òkú tó ń bá fi ẹ̀mí lélẹ̀ nítorí àwọn ọmọ wọn irú wọ́n deserve kí wọ́n máa rántí wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan èmi bẹ́mi ṣe wà yìí tí mo bá yín sọ̀rọ̀ yìí ìgbà 3 lọ́dún ni mo rántí ìyá àti bàbá mi tí mò ń pa ẹran fún wọn yàtọ̀ sẹ́ran tó bá yẹ pé kéèyàn ṣe rántí òkú mo máa ń ṣe ní every month every blessed month kan ò ní lọ báyìí máa rántí bàbá àti ìyá mi máa dín kàrà gbogbo ayé wọn máa bá mi jẹ máa lọ àfáwọn aláìní ṣùgbọ́n ẹlòmíì ò kà kún ẹ̀rí that is why tẹ́ pé tí nǹkan kan bá máa ṣẹlẹ̀ máa ti rí ìyá mi ó máa wá life bí òun ṣe gbójú oorun á bá mi sọ̀rọ̀ tí nǹkan yẹn bá máa tóbi máa rí bàbá mi ó máa wá bàbá mi máa bá mi sọ̀rọ̀ bàbá mi ó dẹ̀ ti kú láti 1978 ṣùgbọ́n wọ́n ṣe kú láti 78 yẹn wọ́n sì ń wá tó ń bá mi sọ̀rọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá dàbí mo wà nínú ìṣòro kan àbí mo ń gbàdúrà fẹ́ nìkan tí àdúrà yẹn ń lọ tìkọ̀tìkọ̀ tí ò tètè gbà máa fojú rí ìyá mi á sọ exactly nǹkan tí máa ṣe fún mi nǹkan tí ìyá mi bá sọ fún mi kí n ṣe èyí tí n bá ti ṣe àdúrà onítọ̀hún máa gbà ṣé irú àwọn òkú alọ́mọ bẹ́ẹ̀ lè o gbọ́dọ̀ rántí láwọn tó ń rántí yàn téèyàn rò kò ti tán tó ń dẹ̀ sọ fún àwọn pé kò ti tàn àwọn rántí yàn irú ẹ̀dá bẹ́ẹ̀ kò ṣe máa gbàgbé ẹ̀rí fún díẹ̀ yìí ẹni tó bá rí pé òun pa àgbò lójú àlá náà ó fẹ́ ṣe sàárà kan ó ní kó lọ ṣe sàárà kan fókù ọ̀run bẹ́ẹ̀ sà. ní bá ń là pé ní ojú ràn òun gbálẹ̀ tún nǹkan síbi ká máa gbálẹ̀ ká máa tún àyíká sí. ẹ ti tú fúnra yín sà ẹ ti tú fúnra yín ẹni tó bá ń gbálẹ̀ lójú àlá wọ́n ń tún ìgbésí ayé rẹ̀ ṣe destiny ẹ̀ wọ́n ń tún ṣe ó dàbí pé àwọn ìwà ìbàjẹ́ kan wà tó ń wù àbí àwọn nǹkan kan wà tó ń yọ lẹ́nu tí ò fẹ́ tí ò dẹ̀ mọ bó ṣe máa ṣe ṣùgbọ́n bóyá ó ṣẹ̀ṣẹ̀ gbàdúrà kan àbó ń gbàdúrà lọ́wọ́ náà ṣe fún un pé àdúrà tó ń gba èsì àdúrà ẹ̀ ò nìyẹn o pé bó ṣe ń gbá ilẹ̀ tó ń gbálẹ̀ yẹn à ń tún ayé ẹ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ kó nítọ̀ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí Ọlọ́run lórí ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ sà. ẹ máa lálàá pé òun gbá àwẹ̀ ní àánú ẹ̀kọ́ wọn àbínú rẹ̀ tí ẹ máa lálàá pé òun palẹ̀mọ́ lójú àlá kò sì ti gbálẹ̀ o yóò kàn palẹ̀mọ́ nulẹ̀ wọ́n palẹ̀mọ́ nulẹ̀ ẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ lẹ́sà. bákan náà ni ó já sí méjì tí ọba ń palẹ̀mọ́ tó ń tún lè ṣe ó fẹ́ gba àlejò arábìnrin kan sọ̀rọ̀ fún mi nílùú Canada ó ní òun kàn ṣàríra òun kó nǹkan palẹ̀mọ́ òun kẹ́rù ìkan sínú ìkan òun kẹ́rù ìkan síbi ìkan òun kẹ́rù ìkan síbi ní ṣé ẹ lóyún ni ó lóun lóyún mo ní ẹ fẹ́ gba àlejò ni àlejò tẹ̀ ń bọ̀ yẹn àlejò agbára ni àlejò agbára ó ní ó ti di ẹ̀mẹ́ta òun wọ́n gbé irú kí ni kó máa palẹ̀mọ́ lójú àlọ́ ní àsìkò àti bímọ yín ó ti tó ní ọ̀rọ̀ tá a sọ nígbà tó dijọ́ kejì ló bá bímọ ṣe ẹni kó gbàlejò àlejò gidi gan ni bọ́ọ̀rọ̀ yìí ṣe rí ní ẹ̀sà. bí wàá bá pé òun fún ẹṣin ní omi. téèyàn bá ń fún ẹṣin ní omi tàbí kẹ́tẹ́kẹ́